Sali. Sali. Bébí náà ṣe ń bọ̀ ní kíní ní sí mo ṣe ń bọ̀ mo ti wá wò fẹ́ tiẹ̀ ti máa wá mi torí ẹ̀ lè fẹ́ pè mí èmi tiẹ̀ ti fẹ́ dé bẹ̀ tán. Bàzálì Ọmọ àlè yẹ. Ẹ̀dùn tí mo sọ fún ẹ pé kò ṣe tí ó ti ṣe tán. mo ti roko lọ nígbà mo roko lọ ọkọ kankan nígbà ọkọ kan lọkọ bá oko sá kọkọ gbogbo ẹ̀ sá ti kán. Olóṣèré ẹ orí rẹ ti bàjẹ́ orí rẹ ó ti bàjẹ́ aláìgbọràn ọmọ ni ẹ ó dẹ nìkan ṣe ó dàpọ̀ burú iye mo pé kò ṣe ẹ̀fìn ẹ lẹ̀ bàbá mi dókè gbòòrè gbogbo bàbá mi bá babaláyé pé mo pé àdá àtọkọ ẹ kókó fún ẹ ṣùgbọ́n má wọ mọ́tò lọ má wọ mọ́tò. oorun kò sí níta kò má fẹsẹ̀ rìn lọ ni kó bá ń bọ̀ òun àti mú àwọn agbé ọ̀kadà àwọn agbé yẹn padà bọ̀ gba ilé yìí má pẹ́ ó yá lọ lẹ́sẹ̀ má àdó ọba musa kọ́nu. dáhùn ó ti mọ bẹ́ẹ̀. màá fẹsẹ̀ rìn lọ. pé kí ni ẹ̀yẹ o. àgọ́kadà padà ìyẹn máa pẹ́ báyìí mo ti gbọ́. olóòtú ọmọ kọ́mọ̀ ojú ọ̀yà rẹ̀ bí ń kù. Hey, bọ́dá méjì. Ọmọ bàbá. Kí ló ṣẹlẹ̀ o tún wá mi débi. mo ti ṣe rí bẹ́ẹ̀ ṣe jáde nínú ilé báyìí ni mo ti ń ṣọ yín bọ̀ torí dáàdì mi wọ́n ya wèrè gan wọ́n lè náà tún fẹ́ ràn mí iṣẹ́ ẹrú ní sí tí wọ́n ní fẹ́ fi tọmọ jẹ ṣùgbọ́n ṣé mo kàn wá rí yín ni o ẹ̀yin gangan mo ẹ rí pé mo láìkí yín nínú ilé ẹ ṣúọ̀ sí mi aago ọwọ́ mi ẹ̀yin náà lẹ tún rà fún mi àìmọye oore tẹ́ ti ṣe fún mi tí ò ṣe sọ ìyẹn ló wá ń lu mi nú pé èèyàn gbọ́dọ̀ má ṣe irú yín lóore ẹ mọ̀ tí mo fẹ́ sọ fún yín bàbá láńlọ́ọ̀dù èèyàn burúkú dáàdì mi dáàdì mi ṣe èèyàn rẹ̀ ṣe rí kò dẹ́ ń ṣẹ́jọ́ tiwọn náà kí ló dé tẹ́yìn náà àti ìyàwó yín tí ẹ bá ti ń jagun nù ilé àmì mò ń sọ pé káni ẹ̀ ń ṣe bákan ìyàwó yín ẹ kàn máa gbọ́ gbé ni ìjọ kan mo tẹ̀ tún wò pé àbẹ́ fẹ́ para yín ni ẹ máa gbọ́ nígbà tí ìjọ yẹn mo kàn rí pé dáàdì mi ò ràn mí iṣẹ́ wọ́n lè ní kí n lọ sí ṣóyọ yìí kí n fẹsẹ̀ rìn lọ láti Paṣẹ́kẹ́ kí n wá gun ọ̀kadà padà owó tá máa fún mi ò ní tó mi máa wá wò pé ẹgbẹ́ ìlú dẹ̀ help mi ìjọ mi ò lè má fún mi lówó oúnjẹ mo wá ní kí n sọ fún mi pé tẹ́yìn náà bá ti ń wà nù ilé ẹ̀rọ a máa mú fóòmù tàbí aṣọ kẹ́ máa rún mọ́ mi wá lẹ́nu ṣé tẹ́ bá ti rún mọ́ wọn lẹ́nu ẹ bá ṣe rún ti bí yẹn náà mọ́ mẹ́ tẹ́ rún mọ́ wọn lẹ́nu ariwo ò ní máa pọ̀ dáàdì mi gùn ní máa fẹ́mi náà ṣẹ́ ṣe ṣé ti yé yín torí láńlọ́ọ̀dù bàbá láńlọ́ọ̀dù wọ́n ya wèrè gan wọn ìjọ tèmi náà máa mọ̀ òrùn mú jọ yẹn ni mo bá yarí mo ní mi ní lọ ibi tán lọ mo bá lọ gbé mo kàn rí wọn ní ẹnu ọ̀nà yàrá yín ni ibi tí ìwọ kíni mo kàn rí wọn tí wọ́n ń kẹ́ yín ni wọ́n ń tọ́ yín gidi wọ́n ń tọ́ yín ni wọ́n ń rún dì wọ́n ń rún àpá wọ́n ń rún dì mo ní ìwọ̀n tí bàbá yìí ń wò rè máa dẹ̀ jẹ́ kárákùnrin yìí mọ̀ èèyàn ni yín o bàbá láńlọ́ọ̀dù ṣọ́pùnọ́kù àwọn náà já jù èkó wọn gbé dàgbà wọn kàn rán ẹgbà ni ẹgbà yẹn wọn gbé púpọ̀ lẹ́gbà àwọn bàbá wọn ló gbé lẹ́gbà àwọn wọn ya wèrè gan bàbá mi ya wèrè gan ni èyí ni kẹ wá mọ ohun tẹ́ ṣe. àbò dúpẹ́ lọ́wọ́ ẹ fún nǹkan tó ṣe fún mi torí onífẹ̀ẹ́ mi òun lélẹ̀ tó ṣe wá pè mí sáàkíyèsí ọ̀rọ̀ ilé wò ó jẹ́ ń ṣe kinní kan fún ẹ wò ó ń gbà. wọ́n tuntun tẹ̀ kínní yẹn o wọ́n tuntun bọ́ káàdì o wọ́n tuntun bọ́ káàdì. ó yá wọ́n wà ní àjòwòfó ògbẹ́gbà ibi ọpẹ́ ló mọ̀ àjòwòfó gbà 1,000 ẹjọ́ tó fún yín ní mi. ọkọ̀ yẹn jẹ́ tó sọ̀kọ̀ fún yín. ibi ìtura. dáàdì mi ṣe rí ìjọkọ̀ wọ́n wò kan níṣẹ́ ni agbèdè méjì ayé dáàdì mi gan bàbá adébẹ́sẹ̀ ló dúró báyìí. rárá orí òwò. àti kábọ̀ lẹ́yìn lára òní pàṣẹ tèmi fún yín ni ṣé wọ́n ní àjòwò fún ògbẹ́gbà ibi ọpẹ́ ló mọ eléyìí tún yọ owó wọ́n bè gbàjẹ́ tún wá mí kí n tún sọ mí fún pé àwọn tiẹ̀ ti gbéyàwó yín lọ sí òtẹ́ẹ̀lì àbí kí n tún sọ yín mo jẹ́ nídìí jẹ́ máa lélẹ́yìn náà dídùn.
dáhùn yẹn sọ̀rọ̀. Àwọn tó kù mi ti wà nílé. Mọ́ráyọ̀ ẹ ṣe pé kò fẹ́ dá ẹ lóhùn òun wà níta ìná ni àwọn olórí burúkú ìbádédé rẹ̀ jẹ ìyàwó náà ní dá wàhálà rẹ̀ má gbọ́ kí ṣe kán promote rẹ ní gbogbo gbànà lẹ́gbọ̀n rí pé ń kò rówó léèwé san ṣọ́yẹ́ kan tó promote rẹ bó ṣe máa wá bá àwọn tíṣà yìí kọ́ máa dẹ̀ promote rẹ mọ́ kọ́ máa dẹ̀ promote rẹ lẹ́gbọ̀n jẹ́ pé kọ́ bá ti promote báyìí ṣé wọ́n máa gbé kó là mówó wá ibi sówó ẹ̀ wá kọ́ ń pé kìnìún ní gbogbo gbà. èdè náà mọ̀ pé mo ní bàbá. Iṣẹ́ lórí. Iṣẹ́ lórí. Ọmọ tó ti ṣàyẹ mi. Obìnrin wẹ̀rẹ̀. Ìyàtọ̀ pẹ́. Tí wọ́n ṣe wà yẹn máa bá yẹ́rẹ̀ jẹ́. Bá mi máa pa iná mi. Máa gbọ́ ìyàtọ̀ pẹ́ sí. Ìyàtọ̀ pẹ́ yìí ń ta ládì. Ló ṣe ẹ báyìí. Kí ló ṣe? Ìṣẹ́ mi ò rò ó. Tẹ̀bí ẹlẹ́rìí burúkú. Ó ṣèṣì náà. Mo rí òun àtọkùnrin inú ilé. Mo dẹ̀ sọ fọ́kọ rẹ̀ pé kó má bàa di wàhálà. Ilé wọn má bàa dàrú. Ó tán o. Bí o mọ ohun tó wà tọkọ ẹjọ́ falẹ̀. Ṣé eléyìí di pàpà wá bá mi bẹ̀rẹ̀ tí ó bá sọ láti yí tí mo wò? Báyìí ẹ tẹ́lẹ̀ mi ní sí ká lọ ṣe léṣe ní o. Òun rè láì lígò báyìí. Òun ló bá yé mi jẹ́ òun ló bá yé tẹ̀lé. Àgbọ̀ jàjẹjà ní gbọ́rọ̀ jàre. Òun rè láì lígò báyìí. Òun ni ẹ tẹ̀lé mi. Máa gbọ́. Kó ti porúkọ obìnrin yẹn nà. Ìyàtọ̀ pẹ́. Ìyàtọ̀ pẹ́ yìí ń talá. Máa gbọ́ orí ìyàtọ̀ pẹ́ ti dà o. Ẹni yẹ kó ti pa ẹ kó ìdè bi. Ó yẹ kó ti pa ẹ pátá. Ó fọ́ ẹni gòlè tí o à ń tẹ́lẹ̀. Ó yẹ kó ti fọ́ ojú tọ̀ yẹn náà. Kó má ríran débi. Èké ti bayé rẹ jẹ́. Ìmú èké ń rí ìrojú rẹ̀ yẹn. Ó dá padà làbáyàtọ̀ pẹ́ pé mo pé ìparí iṣẹ́ rẹ o. Pé mo fẹ́ rí. Ṣé tó lè ké yóò ṣe ròṣe fún ẹ ní orí báyìí? Ọkọ ẹ mo ṣe ké fún. Ọkọ ròṣe ké fún ọkọ wa láwí hùn. Olóòtú mi ò máa jẹ́. Nínú apàdé mi máa ní mú mo sọ̀sọ̀ kú sọ̀fọ̀ kó òun mo ti dá lóhùn. Ó dáa, máa gbọ́ Sálímọ́ lápè ìyàtọ̀ pẹ́ rìn. Iná gbé wa. Lápè wá. Omúgòdà ní. Mo fẹ́ kó ṣá ẹ̀ pàdé. O máa gbọ́ ẹ̀ pa. Èrè èké yóò ń ṣèkiri oúnjẹ yìí. Kò ṣá èèyàn kó èké oúnjẹ kó lè mọ̀ pé èlé rè. Ẹni bá ń ṣe kàn máa pa gbẹ̀yìn ni. Ẹ ń ṣe olè nìkan rán pa. Ṣé o dá sọ di ẹ bá mi? Ẹ ní tẹ̀lé mi lọ. Tún lọ. Kémi lọ pè wá kó tún gún mi pa. Má wọlé o, lápè ìyàtọ̀ pẹ́ fún mi ni o. Ń dọ́gbẹ́ mọ́. Ayọ̀mí, nǹkan ti wà ọ́, nǹkan tí mo kàn lè bẹ̀ ẹ́ fún wò kí ló rí lọ́wọ́ mi. A dà fún ẹ. Ohun tí mo kàn fẹ́ bẹ̀ ẹ́ lé lórí òjú wípé sórí èmi àti ẹ̀ta bá ti jọ ń ní nǹkan papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya máa fẹ́ kí a máa yánkì láti máa fi bọ́ ẹnu ẹni. A dà fún ẹ nítorí ariwo tó máa ń pa àwọn rédíò tó máa ń fún mi tó máa fi encourage èmi ò mọ̀ pé ó ti ń bọ́ sí ìbínú fáwọn ẹlòmíì. Àwọn ta ni ẹ? Bẹ́ẹ̀ ló ń bínú ọ níṣẹ́ ni mò ń jáde lọ ní àárọ̀ àná ní ọmọ bàbá landlord ló bá pè mí èmi kọ̀ wò ó pé kí n kọ̀ fún ní owó tèmi ni o gẹ́gẹ́ bí mo ṣe wò ó pé wẹ́ ọmọ yẹn ó jẹ́ ẹni tí mo máa ránṣẹ́ káàkiri mo dẹ̀ fún ní 500 ǹjẹ́ o dúró pé owó tí mo tún ló jẹ́ kó sọ nǹkan tó wà nínú ẹ̀ nǹkan tóun àti bàbá ẹ̀ tí wọ́n jọ ń dá lára àdá fún ẹ̀ ó má kọ̀ sí ẹ̀ ní gbogbo ariwo tí o máa ń pa tèmi àti ẹ bá ti jọ ń wà gẹ́gẹ́ bí lọ́kọ-láya ìṣe ni bàbá òun ó máa ń dìde tó máa wá ń yọjú wò wá lẹ́nu náà. Rárá o pé bàbá láńlọ́ọ̀dù máa wá ó máa yọjú tú ẹni. Ọlọ́run nǹkan tọ́mọ yẹn fẹ́ nìyẹn. Olórí burúkú ni bàbá yìí ṣá. Àbẹ̀lí ìwé tó bàjẹ́ ni. Wò ó èmi bá ti ṣe pé ìdí tí Mo pariwo ṣé wo ni mo pariwo fún ni? Àbí kí ló ṣẹlẹ̀? Àníyàlẹ́nu ló jẹ́ fún mi.
ẹ wò mo lọ bá ṣàfọwọ́ ilé fún mi ò ní ìdè ó gbẹ́ni ló kó máa lọ́nà tiẹ̀ tí ó gbọ́dọ̀ àlùra wa ni. jókòó lọ ò ní láti pariwo tó bá lọ bá tó pariwo lé àwọn nǹkan àwọn ọ̀rọ̀ tí àwọn aráàta ò gbọ́ tí wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n tó mọ̀ pé gbogbo ẹ̀ látó ti gbé mọ́ wọn lọ́wọ́. ìwọ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn tó ti la máa wá ọgbọ́n dá sí ọ̀rọ̀ wọn. ọgbọ́n wo la fẹ́ dá. fáì ìyẹn ló jẹ́ kó kọ́kọ́ béèrè ṣé ò lè jẹ́ kí á dá ọgbọ́n kan ojú kọ́kọ́rọ́ tí wọ́n ti ń bá yọjú yẹn níṣẹ́ ni ìbá wò pé ká kúkú ìṣó tàbí scissors ìkànnì méjèèjì yẹn ká gbà mọ́ wọn lójú. ẹ jẹ́ ká ṣe é sìn. ká ṣe é sìn. ká ṣe é sìn ìyá máa ṣe bẹ́ẹ̀ pé à ń ṣe nǹkan máa pariwo ọmọ mọ̀ pé máa wá tó bá ti wá ká ti rí kó ti wà ní báyìí straight ni. good idea ká ṣe é sìn. ká ṣe é sìn o. ká lọ pariwo. mo mọ̀ pé á wá torí jókòó ló dàbí ojú wà ń tà sí. mo ní ìṣòkan a lè kọ́ ìṣòkan láti fi kan kínní bẹ́ẹ̀. ṣé o ní nǹkan. wo òun ni mi ò tẹ́ ọmọ kò ní bẹ́ẹ̀ lọ́wọ́. bẹ́tà bàbá olórí burúkú àgbáyọ. jẹ́ kí ni wàá lọ fẹ́ràn náà ẹ̀ èmi á máa ṣọ tó bá ti ń bọ̀ ó ti ìwọ máa pariwo ẹ̀. ẹgbà. Easy. Get my easy. Kí ló wà? Mo gbọ́ pé pè mí ní sáré wa. Ọmọ kọ́mọ̀ ni ẹ́. Ó ń sọ ọmọ dúdú. Ọmọ dáadáa dẹ̀ ní ìrà mi. Ó dá máa bọ̀. Ẹ wá. Bàtálí. Ìwé kò dáa. Bàtálí. Lọ́dún mo ti ń ràwọ̀. Kó lára wọ̀ fún mi. Àwọ̀ láì wọ mọ́tò lọ. Ẹsẹ̀ ìgbó fún mi. Lára wọ̀ fún mi yọ. Òun mú ọmọ àwọn ọmọtọ̀ lọ fẹsẹ̀ rí wọn. Gbé wọn darí. Ìwé ṣe ọmọ kọ́mọ. Easy. Get my easy. Ọmọkùnrin fẹ́ kúrò mi lójú ẹ̀. Tẹ́bí sókúta bá bàbá. Ọmọ lórí burúkú kan ni. Ọmọ lórí burúkú kan ni. Ọlọ́pàá kò ní ọ̀rẹ́ dùn. Báàmì wọ́n ọ̀sẹ̀ yìí ló kúta. Ọ̀sẹ̀ yìí ní òkúta kankan láàrin èmi àti yí. Ó yé mi àti yí. Ẹ má ṣòkò pariwo kankan. Ẹ jẹ́ kára gbé láàrin ara wa. Ipò ránṣẹ́ mi mi lọ́wọ́ kọ́kọ́ mi. Wọ́n tẹ̀ máa bá ń sọ̀rọ̀ kẹ́ tó máa bá yẹ̀ jí yẹ̀ bá bí yẹ̀ kí ló ti wọ́n lójú. Torí báàmì torí náà bá ti ń kọrin tó fi ń pariwo èyí ṣe bí wọ́n jà nílé. Mo bá máa lọ yọjú. Gbogbo láìpù fídíò ló máa wò. Láìpù fídíò rí pẹ́pẹ́pẹ́ ló máa wò. Báàmì tó lè dá yín lójú ọkú. Ẹ wò. Òun ni mo rí kọ́ọ̀dù látàrí mo ti rí kọ́ọ̀dù. Owó rẹ̀ ti burú wá. Bàbá landlord. Àyùjẹ́ yóò kú rẹ̀ náà. Àgbàyà ni ó ti rọ mí bẹ́ẹ̀ ní ìta. Àkúrà bí wo bá ṣe sẹ́yìn náà ṣe rí ẹ̀rí ni. Wọ́n ṣe rí ẹ̀rí. Lọ́wọ́ bá sọ fún mi kẹ́kẹ́ dá mi lẹ́nu. Èmi mò ń gbádùn àwọn ìpariwo. Wọ́n ṣe yé mi ń bọ̀. Yé mi ń bọ̀ àwa. Wọ́n ti pariwo. Sójú ojú ẹnu ọ̀nà wa ló ti pariwo. Níbo ìdè ọ̀rọ̀ náà yóò kọ́ ọ̀dọ́ ìkàlẹ̀ inú jápọ̀ sínú ìjà. Nínú ilé owó, kọ́ ilé ẹgbẹ́ ìlú ẹdínkù náà lọ bí lójú.